Ẹ̀yin olólùfẹ́ fíìmù The Notebook, ẹ tẹ subscribe button láti rí apá kejì fíìmù The Notebook. Àtìmọ́jọ́ tí fíìmù The Notebook apá kejì àtìmọ́jọ́ tó máa jáde o. Ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù The Notebook. Ẹ má sọ pé mi ò sọ fún yín o, ìkéde pàtàkì là ń fún yín báyìí. Ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù The Notebook. Àǹfààní tẹ́ ò máa rí ni pé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí fíìmù The Notebook tó bá jáde o. Ẹ má gbàgbé láti tẹ subscribe button. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù The Notebook apá kejì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV lẹ ti ń wo fídíò yìí. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù The Notebook? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section. Ẹ tẹ ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà sí comment section. Ẹ má gbàgbé o láti tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ ire.